gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àìṣe àpò ayọ̀ náà ṣàtẹ́kùn náà ti fẹ́ sí wa next level ní o ibẹ̀ la wà. Orúkọ mi ni olóyè Yétúndé Babájídé Ìyálóde tìlú Òjòdú aláṣẹ iléeṣẹ́ Yefedot and the Southwest Woman Leader for Committee for Presidency. Ẹ ṣe àpèsè yín abára wa sọ̀rọ̀ abẹ́ra wa pé ohun tó dáa jù tó lè ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè yìí òun ni ká rí i pé a dìbò fún olórí orílẹ̀‐èdè wa Muhammadu Buhari kí wọ́n lè bá a parí iṣẹ́ rere tí wọ́n ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lóore ọ̀fẹ́ ta lè dìbò fún wọn wọlé tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì. Wọ́n ti wá wọlé báyìí o, a ti wà ní next level gbogbo wa. Kí ló kàn? Ǹjẹ́ yìí ń béèrè lọ́wọ́ ara yín pé kí ló kàn? Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà ó ní bó ṣe jẹ́? A ti dìbò tó ń sìn, ìgboro ti dá, àrí tíṣẹ̀tì àrí káàpù oníkálukú ti lọ sílẹ̀. Ta ló wá fẹ́ rántí yín? Ta lè yan yín pàápàá ta lọ̀rẹ́ yín jẹ́ ìdámọ̀? Buhari ni o, òun lọ̀rẹ́ yín. Olórí orílẹ̀-èdè tó ti ṣètò sílẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pátápátá. Kò sí tó ń tà, kò sí bó ṣe jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba orílẹ̀-èdè yóò ti ṣe ètò sílẹ̀ fún ẹ. Péjẹ́ wédú ló ń tà ní, kìíní kan ló ń tà ní o. Gbogbo ẹ̀ pátápátá lè tó ti wà ńlẹ̀. Ètò kíni? Ètò ẹ̀yáwó ni. Ṣèbówó la ò rí yá ní Nàìjíríà tó ṣe dàbí pé ọ̀lẹ ni wá, àdẹ̀ kì í ṣọ̀lẹ, ṣiṣẹ́ wà láàrin wa. Ìwọ tó wà mọ̀nà àbáyọ, mo fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀, ẹ ṣáà ti mọ̀ báyìí. Bóyá ẹ̀rí gbọ́, wọ́n ti ní kó má sí ẹnì kankan tó máa wà ní àkóso epo wa mọ́. Epo ti padà sọ́wọ́ ìjọba. Bó o ní láísẹ̀nsì kò sí tó lọ ìjọba pẹ̀lú ìyẹn. Gbé oil block wa jùlẹ̀, ẹ wá ṣẹ́ṣe orílẹ̀-èdè wa ti ṣe bẹ́ẹ̀. Nígbà tí òun wá sí yẹn mọ́ kò sówó yàfùyàfù, kò sówó wọ́n ń jí kó wọ́n ń jí bù. Àfi kó ní kálukú kó múra síṣẹ́ kó ṣiṣẹ́. Torí náà nǹkan ṣiṣẹ́ owó ti wà tíjọba máa yá yín. Tẹ́ ẹ̀ bá mọ̀nà àbáyọ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà 33 Ọba Fọlábí Street lójoojú Bágà. Ẹ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, ẹgbẹ́ Yefedot group. Ọ̀nà àbáyọ wọn máa lálẹ́ wá kọ́ ẹ níṣẹ́. Wọ́n á tún ṣètò ẹ̀yáwó fún ẹ. Ìwọ náà máa di ẹni ara rẹ. Ẹ lọ kẹ́ ẹ lọ ṣe CAC ti yín. Kẹ́ ẹ rẹ́gísà lè ṣe yín. Ẹlòmíì orúkọ rẹ̀ nìkan làwọn èèyàn mọ̀, kò ní ilé iṣẹ́, wọn ò mọ orúkọ ilé iṣẹ́ ẹ̀. Ó dẹ̀ yẹ kó ní ilé iṣẹ́ kí wọ́n mọ orúkọ ilé iṣẹ́ rẹ̀. Orúkọ tiẹ̀ ó yàtọ̀ sí orúkọ ilé iṣẹ́ rẹ̀. Ẹ bá wò dáadáa, kò sẹ́nìkan tó ń kú tọ́mọ ẹ̀ ń jogún orúkọ ẹ̀. Tó máa sọ pé Ràhímì ní lágbájá ń jẹ́, ó dẹ̀ ti kú sí ẹ máa pa àwọn ọmọ ẹ̀ ní Ràhímì. Irọ́ pátá. Iṣẹ́ tó bá ṣe sílẹ̀, ilé iṣẹ́ tó fi sílẹ̀ làwọn ọmọ yẹn lè jogún tí wọ́n lè máa tẹ̀síwájú nínú ẹ̀. Ohun tí ò bá yé yín bẹ́ẹ̀ ṣe ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yín lórílẹ̀-èdè yìí lórí iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣiṣẹ́ tẹ́ fẹ́ dé èèyàn tẹ́ fẹ́ dúró lórí ẹsẹ̀ ẹ máa bọ̀ nọ́mbà 33 Ọba Fọlábí Street lójoojú tàbí kẹ́ ẹ pè nọ́mbà mi 080 35 38 41 50 080 35 38 41 50. Ìjọba orílẹ̀-èdè yìí ló rán mi níṣẹ́ sí yín o, ẹ máa bọ̀ á dẹ̀ fi ọ̀nà àbáyọ àwọn fi hàn yín, ẹ má jókòó sílé o, pàápàá jùlọ ẹ̀yin Yorùbá don't sit at home. Bó máa retí mírẹ́kù, kò sí mírẹ́kù mọ́ ní Nàìjíríà o, next level ló wà o. Ní next level yìí oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀. Ẹnìkan kò lè wá sí Nàìjíríà sí kó lóun fẹ́ wá dá iṣẹ́ sílẹ̀ bí kó wá rẹ́gísítà company kò ṣeé ṣe, president wa ti fagilé. Tó bá fẹ́ wá sí Nàìjíríà tó fẹ́ dáṣẹ́lẹ̀, o ní láti ní ọmọ Nàìjíríà kan tó ní ìwé tó ti dá iṣẹ́ sílẹ̀ máa jọ partner. Wọ́n ti tún ayé wa ṣe ní Nàìjíríà yìí kò yé wa ni. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ má gbàgbé o, ẹ wá sílé iṣẹ́ wa, á ràn yín lọ́wọ́, á fọ̀nà àbáyọ wọ̀nyí. Ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 308035384150. Ó dàbọ̀, a ó tún pàdé.